A kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, a kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, a kú bó ṣe ń lọ. Bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ tàbí Ọlọ́run adájú níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Nǹkan ń bẹ o. Wọ́n ní after the burial ti Uncle Tunji, Prince Tunji, wọ́n ní kí n má ṣe kékeré. Ashley àti Tèmítọ́pẹ́, wọ́n náà méjèèjì. Wọ́n náà gbọ́n mi sí omi ọ̀tọ̀. Wọ́n faraya. Tẹ bá rí wọn nínú screen, tẹ rí wọn ní occasion, wọ́n máa ṣe bíi pé wọ́n nífẹ̀ẹ́ ara. For where inú gbogbo wọn korò bíi ti ewúro. Bẹ́ẹ̀ ni, inú wọn korò bíi ti ewúro. Ẹ má dá wọn lóhùn. Bọ́n ṣe ń ṣe, wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n kàn deceive ara wọn. Ẹ máa rí wọn, inú wọn á máa dùn, wọ́n máa fẹ́yín. Ṣé ó tiẹ̀ tó ti ìtàn pè ní CC, Calabash Carrier. Ìyẹn gan. Ikú ni kì í ṣàrùn. Tẹ bá rí báyìí, ẹ yà sá. Igbákejì dẹ̀, wọ́n ń gbọ́ igbákejì devil. Àwọn bíbọ̀ yẹn, tó tó fún òun àti Mariam. Tí Mariam yẹn, a máa ṣe ẹnu mùkúmùkú bíi pé kò lè sọ̀rọ̀. Bí tẹ bá tiẹ̀ wo nínú screen, máa ní ṣé lè tiẹ̀ máa ń sọ̀rọ̀ ṣá. Báwo ni voice ẹ̀ ṣe rí? Ṣé rí bó ṣe ń ṣe yìí? Tó ń ṣe bíi pé kíni kan, nǹkan kí ẹsẹ̀ ràgò sínú. Yáyáyáyáyáyá. Ẹni bá rí wọn tí ò bá sá, á jẹ́ pé, ó ń tàn. Kò tí ì mọ bí ilé ayé ṣe rí. Wọ́n fẹ́ ó ń lẹ́ẹ̀nì ni. Wọ́n bá ní CC o, Calabash Carrier o. Òun àti olórí Tọ́pẹ́. Olórí Tọ́pẹ́ yẹn, ìyẹn náà máa ń ṣe bíi mú lọ bíi pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀. Bẹ́ẹ̀ tó ń kedere, adákẹ́jà ni. A máa ṣojú ẹ̀ lẹ́wú, a ṣojú ẹ̀ lẹ́wú, a máa mọ́lẹ̀ lójú, a máa mọ́ ilé lójú, a máa mọ́. Ìyẹn kedere, a mọ́rú wọn. Wọ́n ní ṣe ni Calabash Carrier, ìyẹn kọjá ààyè ẹ̀, ìyẹn Ashley. Wọ́n ló kọjá ààyè gidi gan níbi tí Tèmítọ́pẹ́ wà. Wọ́n ní Tèmítọ́pẹ́ sọ fún pé pé ọ̀rọ̀ ẹ̀, òun bẹ́ẹ̀ dé mọ́kúlà. Tóun bá máa bẹ́ẹ̀ ṣí báyìí, ó ń gbóná làlàlà bíi iyán ọdún mẹ́ta. Ṣé ẹ mọ̀ pé iyán ogún ọdún wọn ló máa ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́? Òun lọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní èmi ló fẹ́ ta sí. Wọ́n ní olórí Tọ́pẹ́ ní ṣé èmi ló fẹ́ ta sí? Ó ò tí ì dákan mọ̀. Màá ṣí fún ẹ láwẹ́láwẹ́. Màá ṣí fún ẹ ní dọ́sìnì dọ́sìnì. Màá ṣí fún ẹ ní pálí ní pálí. Ìwọ àbá láàárọ̀ ìwọ tó jẹ́ pé tí ẹ ní pé kí gbogbo èèyàn máa bá ò fún ẹ. Bá ò fún ẹ the sense pé kí gbogbo èèyàn máa fún ẹ lọ́wọ́, wàá máa gbé rẹ̀ sókè. Wàá máa ṣe bí ìpò ń tẹ̀lé ṣoṣooṣo. Gbogbo fùrẹ́ ló dẹ̀ wá ń ta. Ó ki orí sínú abẹ́ ibì kan, pé ó forí pamọ́ sí ibì kan. Gbogbo fùrẹ́ dẹ̀ wá ń ta. Wọ́n ròyìn. Ó rò pé gbogbo bó ṣe ń ṣe tó ń try, tó ń ṣe gbá, tó ń ṣàwọ̀, tó ń ṣe. Wọ́n rí ẹ̀. Gbogbo akitiyan tó ń ṣe láàfin, wọ́n rí ẹ̀. Ó ní ìgbéraga ni ẹ́. Wọ́n ní Tèmítọ́pẹ́ sọ pé ìwọ yìí, ìwọ tó jẹ́ pé ó wà lack of home training, ìwọ tó ń train, ìwọ tó ń kọ́. Wọ́n ò kọ́ ẹ. Pé ìwọ ni ò dẹ̀ dúró gbẹ̀kọ́. Ọlọ́run ló yé. Wàá wá sáàfin. Wàá máa rúga. Ìwọ citizen ìlú òyìnbó ni ẹ́. Citizen ní gbogbo London. Citizen America. Citizen ní ilẹ̀ Russia. Ìwọ nìkan. Kó ra bí kan jókòó sí. Màá ṣí fún ẹ láwẹ́láwẹ́ tó jẹ́ pé wàá fẹ́ lọ pokùnso. Ìwọ àbá láàárọ̀ ẹ̀. A dẹ̀ gbé ọmọ wá sókè ṣùn. Wọ́n ní ẹ lè rí Ebony ní occasion. Òun àti ọmọ máa di ọmọ mọ́ra. Wọ́n ní ò bá fi ọmọ kó fi hàn gbogbo ayé. Tó sọ pé kíni, ìwọ ni kíni kan. Ọmọ ẹ ni crown prince. Ọmọ ẹ ni kíni kan. Generation 15. Òun ni prince ọmọ ẹ. Ó kàn ń tan rẹ̀ ni.
ó lọ́mọ ò lè débẹ̀ láéláé. Ó ní kò lè débẹ̀ o. Báwo lọmọ ẹ̀ ṣe fẹ́ débẹ̀? Wọ́n wá mú gbogbo fìlà, ó bá rán fìlà, ó bá rán kíní aṣọ ọ̀pá 25 kó fi cover irun ọmọ ẹ̀. Wàá fìlà àwọn olóyè, fìlà àwọn lọ́balọ́ba, fìlà prince, wàá wá rán. Ìbá máa wọlé jù bẹ́ẹ̀ lọ. Ó kàn mú ọmọ ẹ̀ kò fi ń ṣe jìyà, fọ́mọ yẹn jìyà. Invitation ti pa kú. Wọ́n ní Sisi ló sọ, àbí wọ́n ní olórí Tọ́pẹ́ ló sọ bẹ́ẹ̀ fún un pé competition, ó kàn wá sílé ayé ẹ̀ pé competition kò jẹ́ kí o concentrate sí nǹkan tó ní láyé, nǹkan tó ní òótọ́ ẹ̀ torí àgọ́ aláàgọ́ tó wá wò láti ṣiṣẹ́. Kò bá sọ pé ọmọ ẹ̀ prince àìmọye prince generation to generation. Wọ́n ní kì í ṣe kékeré o pé ọmọ ò lè débẹ̀. Ó ní sọ rí prince tá à ń pè ní pé prince tá à ń pè ní prince. Ìwọ sọ pé ọmọ ẹ̀ prince ní ààfin eléyìí tí gbogbo àjọ wa yìí. Ó ní ọmọ ẹ̀ ò lè débẹ̀. Ó lójú ló fi rí, ètè ò lè bá ìwọ àtọmọ. Pé ẹni táwọn ọmọ tó jẹ́ prince ní ààfin tá wà yìí, òun ni Tádéníkáwò. Wọ́n ló sọ bẹ́ẹ̀ fún ṣe láyà mi já pé so lẹ́nu àwọn eléyìí. So wọ́n tiẹ̀ mọ nǹkan tó ń ṣe. Wọ́n mọ̀ pé Tádéníkáwò náà ni òun ló wà ńbẹ̀. Òun ni bàbá ibẹ̀, òun ni ọmọ ibẹ̀, òun ni olóyè ibẹ̀, òun ni prince ibẹ̀, òun ni ọba. Wọ́n mọ̀ pé prince Tádéníkáwò òun náà ni òun gangan nìkan. Wọ́n lè fi ẹni omi ṣe ọmọ yẹn lórúkọ ti Jésù Olúwa wa. Àmín. Ìwọ wá ń gbé rẹ̀ ga. Ọmọ ẹ̀ ò lè débẹ̀ o. Ìwọ rán fìlà látòní ìdọ̀la kí fìlà yẹn máa wọlé. Gbogbo tiẹ̀ kárí mi ṣá, ó ti pa ẹ́ kù. Ó ní ìwọ wá ń sọ pé kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́. Kíní ń jẹ ọmọ yẹn. Wá mú ọmọ lọ sókè ṣan. Àmọ́ kò ní concentrate. Ó máa sá kiri. Ó máa fi ọmọ yẹn máa distract gbogbo attention everybody. Stage tọmọ yẹn dẹ̀ wà kedere. Ó lè mú dání sójú kan. Kì í ṣe bó ṣe máa ń dì dání nígbà tó wà ní kékeré. Ló fẹ́ máa dé ọmọ ó ti rìn káàkiri. Wàá máa sá kiri kójokójo. Ṣé ìwọ nìkan ló bímọ tó lọ mú ọmọ yẹn káàkiri ní inú àgbo? Wọ́n ló tiẹ̀ wá irritating. Báwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé kí ló ń ṣe ọmọbìnrin? Ṣé òun nìkan ló bímọ ni? Tábà tí ẹ̀rọ ọmọ rí àárọ̀ ọmọ ní lẹ́yìn pẹ́pẹ́yẹ. Àbá rí ọmọ lẹ́yìn adìyẹ. Kí ló ń ju ẹ lọ́wọ́ tí ó fi jólẹ̀? Àṣé Tèmítọ́pẹ́ yẹn adákẹ́jà ni. Wọ́n ló ṣí iná ọ̀rọ̀ fún. Ọlọ́run ló mọ nǹkan tó pa wọ́n pọ̀ tí yẹn fi sọ gbogbo ọ̀rọ̀ yẹn fún. Wọ́n ló sọ fún yín pé sórí ìwọ, ò bá jẹ́ ìwọ nìkan ló sọ pé kò fẹ́ jẹ gbogbo oyè tó wà láàfin. Ìwọ nìkan ló fẹ́ kàn máa respect. Ìwọ nìkan ló fẹ́ kàn máa ṣe gbá. Ìwọ nìkan ló fẹ́ kàn máa ṣàwọ̀. Ó lè débẹ̀. Pé ó lè débẹ̀ ó kàn tán rẹ̀. Ó ní kò sẹ́ni tó fẹ́ fún ẹ ní respect yẹn. Ó lò ti tẹ́ pátápátá. Ó ní jẹ́ ìwà sọ̀rọ̀ kan fún ọ. Ó ní sórí irun ọmọ ẹ̀ dàda tó sọ pé dàda ó jẹ́ lọ gé dànù. Dàda àtọ̀run wá. Òun ni a mọ̀ tí ó jẹ́ ti Tádéníkáwò. Pé dàda. Invitation ti fẹ́ pa ẹ́ kó ṣáà máa ṣe kárí mi. Ó lè débẹ̀. Ojú ló fi rí ètè ọba. Wọ́n ló sọ gbàbẹ̀ ọ̀rọ̀ fún. Ó sọ̀rọ̀ gbàbẹ̀ ọ̀rọ̀ fún. Ó láṣìírí ẹ̀ bùdìmọ́kùlà. Ó láṣìírí kan bọ̀ tó fẹ́ tú tí gbogbo ààfin ti mọ̀. Wọ́n yìí ṣe àṣírí yẹn, wọ́n sì kò tí jìnnà dáadáa. Tó bá ti jìnnà pé ó kàn máa explode gbúà, wọ́n kàn máa gbé jáde. Wọ́n láàárín ẹ̀ balẹ̀. Jẹ́ ká kọ̀. Wọ́n ní kí ló ń jẹ́? Wọ́n ní Tèmítọ́pẹ́ ní ó yá, jẹ́ ká bẹ́ẹ̀ tẹ̀. Aláṣìírí ẹ̀ ti tú. Àṣírí ẹ̀ ò bò. Ṣé o mọ̀ pé ìgbà kan ni bó ṣe kọ́kọ́ wọ ààfin?
tán rí ẹ pé ò ń ṣe gàlégàlé gbogbo kíni. Wọ́n ṣe mọ̀ pé èyí yìí ọ̀rẹ́ ẹ tẹ́jọ́ ṣe evil crime ló wá fẹ́. Evil crime partner tó jẹ́ Ìgbì. Tó sì lọ, wọ́n ló fowó wádìí gbogbo yín. Pé báwo ni generation yìí lè ṣe rí, báwo ni generation yìí lè ṣe kó lè mọ bó ṣe fẹ́ strike yín dá. Wọ́n ní ó ṣe mọ gbogbo ẹ̀ from A to Z. Ó ní ìwọ gan-an bó ṣe wà yìí. Ó ní Ìgbì gan-an, ìwọ àti Ìgbì mi mẹ́ni tó ní mental jù tó lè ṣe ra wọn ní jàǹbá. Ó lẹ́yìn méjèèjì. Ó ní ṣùgbọ́n ẹ wá o, kóun sọ nǹkan kan kìkì ọ̀rọ̀ kan fún ẹ. Fún gbogbo yín pé kò sí anybody. Òun ti wá ṣàfihàn, òun ti wá ṣàfihàn. Ó ní ṣàkàrà yín, òtùmọ̀pọ̀ yín, gbogbo akitiyan yín kò lè lé òun kúrò láàfin. Òun ti dúró gidigba, òun ti wá ṣàfihàn. She has come to stay. Pé so ìwọ bó ṣe wà yìí. Ó ní nǹkan tán rẹ̀. Nígbà ó bá yá, a sọ pé ó mọ̀ ẹ́ ṣe ẹnu ètí ẹ̀ ṣe mọ́. Ààfin yìí ti ṣe kíníjì. Ó wà boring. Wàhálà ti pọ̀ jù. Ìwọ ló dé ń fa wàhálà. Wàá fa wàhálà tán apá ò ní ká. Wàá lòun lọ sí, ó padà sí UK. Wàá dé bẹ̀ 1 week báyìí. Ó ti pẹ́ jù. Ìwọ ló fẹ́ padà sí UK kó lọ máa padà sí di oúnjẹ tó ń tà lọ. Nígbà tó dé bẹ̀, iwájú ò ṣe é lọ. Wá sá padà, ẹ̀yin ò ṣe é padà sẹ́yìn. Ìwọ ló tún sá padà. Ìwọ ṣé ìwọ lè dùn pé màá ṣe ṣége mẹ́wàá fún ọ. Ọmọ tó sọ pé wàá kàn máa gbé ọmọ kiri. Tani òbí mọ rí? Ọmọ gbé kiri, wàá fi yàn máa yàn. Tani òbí mọ rí? Ọmọ wo ló fi yàn gùn? Ó ní lọ jókòó, máa sọ ibi tó wà, ibi tó, position tó wà láàfin, position tí wà tọmọ ẹ wà láàfin kó wàá sọ fún un. Ẹ̀yin ìwọ́n lọ́rọ̀ pọ̀. Ẹ bá share ilé, ẹ bá like, ẹ bá subscribe. Kí ẹ bá fi tó kù sí comment section. Wọ́n lọ́rọ̀ pọ̀, ọ̀rọ̀ yẹn sọ burúkú ọ̀rọ̀ fún. Orí ẹ pé wa. Níṣe ló sunkún kúrò níwájú ẹ̀ tó ń sọ kìkì ọ̀rọ̀ kan. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá share, ẹ bá like, ẹ bá continue láti máa tẹ̀ka. Ìka tẹ̀. Àbọ̀ Ọlọ́run adájú. Nǹkan rí lẹ máa gbé ṣe. Ẹ máa fi gbé ṣàkóso mi ènìyàn. Jésù Olúwa wa. Àmín. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. A ní fi tẹ̀ ní ìṣàṣemọ̀. Lórúkọ Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mọ́. Jésù Olúwa wa. Àmín.